wàhálà ń bọ̀ ìjọba Mákindé fẹ́ gba gbogbo agbára lọ́wọ́ Aláàfin Ọ̀yọ́ o kò sí kí ọ̀rọ̀ náà má di wàhálà bó bá sì di wàhálà nǹkan tí yóò mi ìpínlẹ̀ Ọ̀yọ́ tìtì tí yóò sì kan ilẹ̀ Yorùbá bí ọ̀rọ̀ náà bá dé ta ni ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ń múra lójú méjèèjì báyìí láti gba agbára tí Aláàfin Abímbọ́lá Akeem Owóadé ní gẹ́gẹ́ bí olórí ọba ìpínlẹ̀ náà àti ẹnìkan ṣoṣo tó gbọ́dọ̀ máa ṣe olórí ìpàdé àwọn lọ́balọ́ba àbádòfin ti wà níwájú ilé ìgbìmọ̀ asòfin báyìí wọ́n sì ti kà á lákọ̀ọ́kọ́ bí wọ́n bá sì ti ka kinní náà lẹ́ẹ̀kejì tí wọ́n sọ ọ́ di òfin ọ̀rọ̀ náà yóò di rántó ohun tí yóò sọ ọ́ di rántó ni pé bí a ti ń wí yìí ọ̀rọ̀ náà wà nílé ẹjọ́ nítorí ohun tí wọ́n ti ń fà mọ́ ara wọn lọ́wọ́ láti ọjọ́ pípẹ́ wá ni bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn gómìnà ni wọ́n ti gbé e tó jẹ́ awọ irin ló ń jẹ́ fún wọn bí wọ́n bá ti gbé e náà ni wọ́n ń gbé e jù sílẹ̀ pọ̀ àfi bí ẹni tó fọwọ́ gbé ẹ̀ṣẹ́ iná torí afọwọ́fọná kì í dúró parí ìjàfẹ́ nìkan eré lẹ́lẹ́ ni yóò máa sá lọ bí gómìnà Ṣèyí Mákindé ṣe wá fẹ́ ṣe ọ̀rọ̀ náà tí kò ní bu òun náà lọ́wọ́ báyìí ìyẹn ni gbogbo ayé ń retí o. tó wọ́n ní abẹ́gúnlé wọ́n ní abòòsà ọjà wọ́n ní ká bolúbọ̀bọ̀ tìrìbọ̀ bàbá ẹbọ ìjẹ́ kí ni wọ́n ń bọ nífẹ̀ẹ́ ẹnu là ń bọ nífẹ̀ẹ́ ẹnu ìṣẹ̀dá ọ̀ràn wọn ayé wọ́n jẹ́ kẹnu mi ó pa mí àgógó nìkó ẹnu àwọn tẹ́nìkan fi sọ̀rọ̀ táyé bẹ̀rẹ̀ sí ní fẹ́ táyé pòkìkí rẹ̀ àwọn náà lẹ́nìkan lò tó fi sọ̀rọ̀ tẹ̀dá ọ̀fẹ́ rí mi rẹ̀ láàtàn jẹ́yìn tí ẹ mọ̀ pé fọ́n kọ rẹ̀ bẹ́ẹ̀ lohun ẹ̀fọn dùn ṣùgbọ́n tó ń ti bó ṣe dùn tó ayé ò fẹ́ gbóhùn ẹ̀fọn ọlọ́run mọ̀jà yóò kọ̀ mí kọ́ṣẹ́ ọwọ́ mi mọ̀jà yóò kọ̀ mí kó ẹnu mi àtẹ̀yìn olólùfẹ́ mi gbogbo ibi tẹ́ ẹ bá kọjú sínú ayé ọ̀nà ni ọmọ jẹ́ fìlà ọdún bíi kámọ̀ọ́dé ọ̀wá tó dàbí ikọ́ yẹn ni ọ̀rọ̀ ọdún bíi kámọ̀ọ́sọ dàbí pé ẹni tí ó gbọ́kọ́gbọ́ ni lágbòye ọlọ́run mo fẹ́ máa lọ nínú ọ̀rọ̀ àṣẹdá ayé mọ̀jẹ̀ ń sìnkú mọ̀jẹ̀ ń sísọ mọ̀jẹ̀ ń fẹsẹ̀ ẹlẹ̀ kí n fẹnu kọ àtẹ̀ṣe àtẹnu mọ̀jẹ̀ ń fi kankan kọ. tí mo bá ń wá sórí afẹ́fẹ́ ní gbogbo ìgbà ìfẹ́ tí mo ní sílẹ̀ Yorùbá ni pàápàá jùlọ ìfẹ́ tí mo ní sílùú mi Ọ̀yọ́ Aláàfin Òjùgbà Ṣẹ̀kẹ̀rẹ̀mọdé ọmọ Àtìbà àwọn nǹkan kan wà láyé o tó sì pé téèyàn bá dáyé ó mú ọwọ́ ara rẹ báyìí ó fi tòtò ni tàbí kó o yípo pé n tí n ò fẹ́ òun leléyìí ó sì fọwọ́ ara rẹ yípo àwọn nǹkan kan wà nú ayé tó sì pé kò sí fọwọ́ ara èèyàn yípo tọ́yọ́ bá dáa ju bó ṣe dáa ń lọ ìlú mi ni tọ́yọ́ bá tún wá dáa ju bó ṣe tún dáa yìí lọ ìlú bàbá mi ni èsì ní fọwọ́ sí ju ibẹ̀ torí mo mọ̀ pé sílùú tí ò ní pọ̀tì ṣùgbọ́n mi ò tí ì rí nǹkan kan tó wà lọ́yọ̀ọ́ tó kọjá mi wò tàbí tó tá a lè sọ pé àlọ́ kìíní yìí rí wàláhì Ọ̀yọ́ ni mi àtọjú àtẹ̀yìn mi Ọ̀yọ́ ni mi mo dẹ̀ ń gbàládùra Ọlọ́run wọ́n jẹ́ lu Ọ̀yọ́ bàjẹ́ wọ́n jẹ́ lu Ọ̀yọ́ fẹ́ bàjẹ́ wọ́n á filẹ̀ Yorùbá lé ọ lọ́wọ́ Elédùmarè wọ́n jẹ́ kílẹ̀ Yorùbá ó bàjẹ́ gbogbo àwọn aṣíwájú Yorùbá wọ́n jẹ́ wọ́n dèrò ẹ̀yìn. mo kí kábíyèsí Aláàfin kú bàbá yèyé ọba Abímbọ́lá Akeem Owóadé bákan náà mo fi kíkí wọn kí gbogbo Ọ̀yọ́ mèsì mo wá fi kíkí Aláàfin kí gbogbo ọba tí ń bẹ ńlẹ̀ Yorùbá pátápátá bàbá wa Ọọ̀nìrìṣà Ọ̀jájá the second bàbá kẹgùn lẹ́mìí kẹgbó kẹtọ́ ṣẹ̀kẹ̀rẹ̀ kí ròde ìbànújẹ́ kìlẹ̀ múru sí ibi tí wọn kógi sí ni gí títà igi tán ní ogbó àṣẹ ò ní tán lẹ́nu yín mo fi kíkí yín mo fi kí gbogbo orí adé pátá bẹ́ẹ̀ mo fi kí gbogbo ọrùn ìlẹ̀kẹ̀ mo wá kí gbogbo ẹ̀yin àgbààgbà nílẹ̀ Yorùbá mo kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá àtàtà tẹ́ wà ní diaspora nílẹ̀ aláwọ̀ funfun sí London lẹ́wà ní àbí UK bàbá mi Dọ̀tun nílùú Atlanta mo kí gbogbo yìí o mo kí kò múwèé àgbàṣe tí wọ́n ní àgbààgbà ní àgbà ikọ̀
tágbà bá kọ̀kọ̀ títí wọn á fi kan kọ̀lọ̀kọ̀lọ̀ kágbà lẹ́sẹ̀ ayé ò ní fi kan kọ̀lọ̀kọ̀lọ̀ kọ gbogbo yín lẹ́sẹ̀ o. lẹ́yìn kíkí mo wá kí gbogbo alábòsí pátá, mo kí gbogbo ẹ̀yin sọ̀rọ̀ tó sì pé àsìwé àtàtìsọ ọdún ọ̀rọ̀ lẹ́ẹ̀ máa ń sọ, ẹ wàá bọ̀ sí comment section ẹ máa sọ tó wù yín, àbá àwérú ẹ̀yin lè máa wérú, ọ̀fẹ́ lòun bá sì tún ní ìdí abínú bóńtẹ̀ náà ṣe mọ ní ìdí oníṣòro. mo wá kí gbogbo ẹ̀yin ọlọ́pọlọ pípé tẹ́ ẹ jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ tẹ́ ẹ ń fọgbọ́n àtòye tẹ́ ẹ fi ń dá sọ̀rọ̀ ilẹ̀ Yorùbá. àníyàn tẹ́ ẹ ń lò Elédùmarè ó fi dá yín lẹ́jọ́, àníyàn tèmi náà fi ń dá sọ̀rọ̀ ilẹ̀ Yorùbá kí Elédùmarè ó fi dá mi lẹ́jọ́. ẹlòmíì wá ń tí ọ̀jẹ̀ ni, ẹlòmíì ìfẹ́ Yorùbá ló jẹ́ lógún tí ó máa wò pé ibi tẹ́ ẹ gbélé sí kọ́ ló yẹ kẹ́ ẹ gbé sí, ẹ gbélé sí àì kẹ́ ẹ gbélé sí àì kó lè bá a já sí rọrùn. ilẹ̀ Yorùbá ilẹ̀ wa ni, kò sí tá a fẹ́ gbà náà kílẹ̀ Yorùbá ó ṣubú, kò sí tá a fẹ́ gbà náà kílẹ̀ Yorùbá ó mọ́tò, torí pé tẹnitẹni èkìsà ń tààtà ìran Gàmbàrí ló ní gbòòrò, ìran Yíbò là ń pè lájòkúta mọ́mọ́. ilẹ̀ Yorùbá tiwantiwa kò sẹ́ni tí ó gbàdúrà kó bàjẹ́ àyàfọ́ máa lé ilẹ̀ Yorùbá. àníyàn tí kálukú wá fi ń sọ̀rọ̀ sórí afẹ́fẹ́ ó yè ṣìyàn lọ toró kò ní kùn kó nínú mọ́mọ́ ló. tọ́ kábíyèsí ọba Abímbọ́lá Aláàfin ti l'Ọ̀yọ́, ẹ̀yin ni mo fẹ́ bá sọ̀rọ̀ pàápàá jùlọ lórí pé à ń rí àkọlé oríṣiríṣi lórí mídíà. àwọn kan ní àbùkù ká Aláàfin Ọ̀yọ́, Ṣèyí Mákindé fẹ̀yìn rẹ̀ janlẹ̀ wọ́n ti yọ kúrò lálága lọ́balọ́ba. àwọn kan ní orí Ọọ̀ni ó ti mú Aláàfin wọ́n ti yọ kúrò lálága lọ́balọ́ba permanent chairman. onírúurú àkọlé tó mú èdè àbùkù dání ìní kálukú ń sọ. kábíyèsí ẹ̀yin lèmi fẹ́ bá sọ̀rọ̀, ìlọ́rọ̀ lórí àkọlé yẹn torí wípé tí wọ́n bá yọ Aláàfin kúrò ní alága lọ́balọ́ba kò sírú ọba tí wọ́n lè gbé fún, bóyá wọ́n tiẹ̀ ní ká máa rotate ẹ̀ tàbí wọ́n ní ká máa ṣe bákan, kò dín ọlá kankan kù nílẹ̀ Yorùbá. ṣùgbọ́n ẹran tó mérè jẹ ó ti jẹ́ kígbẹ́kì ọ̀sán, ìtì bẹ́ńlẹ̀ lọ̀rọ̀ rí bá. bí bẹ́ẹ̀ kọ́ tó bá ṣe pé ìfẹ́ tá a fi fẹ́ ja Aláàfin Ọ̀yọ́ níbi oṣù 6 sẹ́yìn ìlànà lòdì sí i, mo mọ̀ wípé tírú ìgbésẹ̀ ìbá wáyé mo mọ̀ àti ìran Yorùbá ọkọ̀ sí pẹ̀lú ìfẹ́ tí wọ́n ní s'Aláàfin nígbà yẹn àti ìfẹ́ tí wọ́n ní sí ìlú Ọ̀yọ́ ní ìsìn. àkọ́kọ́ ẹ jẹ́ n kọ́kọ́ tàn mọ́lẹ̀ sí nǹkan kékeré kan. nígbà ayé gómìnà Late Adébáyọ̀ Àlàó Àkàlà ní àbádòfin yìí ìlú ti kọ́kọ́ wáyé, ṣùgbọ́n ọ̀nà tí gómìnà àgbà náà gbé gbà kì í ṣe ọ̀nà pé bó ṣe yẹ kó rí. ìjà ló dé nígbà náà lórí dòwe láàrin Late Adébáyọ̀ Àlàó Àkàlà àti kábíyèsí kú bàbá yèyé Aláàfin Adéyẹmí nígbà náà. àwọn ọ̀rọ̀ kan ń bẹ tó pé tèmi bá fẹ́ sọ ẹ rí i pé mo ní èmi ṣe onítàn bẹ́ẹ̀ ni, àmọ́ àwọn nǹkan kan tó ṣẹlẹ̀ bíi 30 ọdún sẹ́yìn tàbí kí n sọ pé 40 ọdún sẹ́yìn sásìkò tá a wà yìí mo sì láǹfààní àti rí tàbí kí n wá rí fírífírí tàbí kí n gbọ́ dáadáa. àfi tá a bá fẹ́ fi ṣàbòsí kò sì sí nǹkan tá a fẹ́ gbà bẹ́ẹ̀ torí pé bí ẹ bá ṣàbòsí nílẹ̀ Yorùbá ilẹ̀ ó bí ilẹ̀ ó mú. tọ́ àwọn nǹkan tó ṣẹlẹ̀ láàrin
kábíyèsí ikú bàbá yèyé àti ilé Adébáyọ̀ Àlàó Àkàlà. Àwọn kan tiẹ̀ mọ́ rò wípé ìgbà tá a bá fi wékà là á fi san, torí pé nígbà àkọ́kọ́ ọba Ràṣídì Adéwọ̀lú Ládọjà àwọn ni wọ́n wà lórí àlééfà, Àlàó Àkàlà jẹ́ igbákejì gómìnà gbà náà. Èdè àìyedè wáyé láàrin àwọn alágbára kan, ó má láàfin Bọ̀dé. Bàbá yìí wọ́n yọ. Ìgbà ńlá gbọ́ èèbó kan tí wọ́n ń pè ní sabbatical leave. Láàrin sabbatical leave yìí wọ́n yọ Ládọjà láàrin oṣù 11 kúrò lọ́fíìsì. Àlàó Àkàlà bẹ̀rẹ̀ ìjọba, ó bẹ̀rẹ̀ sí ní ṣojúṣe bó ṣe yẹ kó mọ̀ ṣe àti táwọn àgbààgbà ìpínlẹ̀ Ọ̀yọ́ fẹ́ nígbà náà. Bàbá wa Adédìbú wà láyé nígbà tí mò ń sọ yìí. Àríṣekọ́lá Àlàó bàbá wà láyé. Àwọn òpó tó dìpínlẹ̀ Ọ̀yọ́ mú gbogbo wọn ni wọ́n péjú tí wọ́n pèsè ìgbà náà. Wọ́n lólé ayé ìlọ sáà. Nígbà tó yá wọ́n ní bí rọ́bà lọ lógún ọdún, ọjọ́ kan ṣoṣo lòótọ́ ọba. Látàrí ìrìn àjò àti látàrí ìwádìí, lẹ́yìn oṣù 11 ilé ẹjọ́ dá sẹ́nitọ́ Rasheed Adéwọ̀lú Ládọjà, ilé ẹjọ́ dá bàbá padà sí ọ́fíìsì ìjọba. Wọ́n lò gbésí ayé lọ. Oṣù 11 yìí Àlàó Àkàlà wọ́n ti fi tòwé ara wọn lẹ̀. Ó tilẹ̀ jẹ́ pé ńgbà náà kò sí ìlú míì tí máa jẹ gómìnà tó tayọ ìlú Ìbàdàn. Tá a bá wò nínú àwọn tó jẹ́jọba olóṣèlú, bóyá a má jẹ́ pé gọ́vnà Àlàó Àkàlà nìkan ló kọ́kọ́ jẹ́ ẹni tó wá látẹ̀yìn odi tó jẹ gómìnà nípínlẹ̀ Ọ̀yọ́. Lóòótọ́ àti lódodo gọ́vnà Àlàó Àkàlà bẹ̀rẹ̀ ìjọba, wọ́n ti ṣe bó ṣe wọn ó ṣe, wọ́n dẹ̀ lọ gbogbo ẹ̀ dùn. Ṣùgbọ́n nígbà tó dáàrin kan, ká má ṣàbòsí, ká má fòpá pọ̀ lọ́pọ̀ péjọ. Ẹ mọ̀ pọ́rọ̀ olóṣèlú, ọ̀tá lánàá lè dọ̀rẹ́ lónìí, ọ̀rẹ́ lánàá lè dọ̀tá lónìí. Gbogbo àwọn tó jẹ́ wọ́n jọ gbìmọ̀ pọ̀ tí wọ́n yọ sẹ́nitọ́ Rasheed Adéwọ̀lú Ládọjà nígbà náà, tí wọ́n gbé Àlàó Àkàlà bẹ́ẹ̀. Ọ̀tá dé sáàrin wọn, ó di wípé gbogbo ìgbà yẹ bàbá ń wọ́nà láti ṣe sáà kejì. Sáà kejì yìí ó nira díẹ̀. Àkókò yìí látàrí àwọn wàhálà àtàwọ̀ tó ṣẹlẹ̀, kíní ọ̀hún lágbára díẹ̀ torí wọ́n pọ̀ tó sàn tá a gbọ́dọ̀ máa sọ, tàbí ká sọ pé tẹnu ọ̀gbá lórí afẹ́fẹ́. Àkókò yìí ni wọ́n rèsì ọ̀rọ̀ alága lọ́balọ́ba ìpè kí wọ́n máa rotate. Ó ṣeé ṣe kó jẹ́ pé nǹkan yìí ti wà nílẹ̀ tẹ́lẹ̀, ṣùgbọ́n àkókò tèmi mọ̀ ilé mi sọ. Ọ̀rọ̀ yìí wáyé, wọ́n bẹ̀rẹ̀ sí ní fà sọ́tùn, wọ́n fà sósì. A lè sọ pé work, a dẹ̀ lè sọ pé kò work, torí pé látìgbà náà èmi ò rò wípé ìjókòó lọ́balọ́ba wáyé débi wípé ẹnìkan ó tiẹ̀ ṣalága tàbí ẹnìkan ò ṣe. Látàrí wípé àwọn tí wọn ò faramọ́ nínú àwọn lọ́balọ́ba nípínlẹ̀ Ọ̀yọ́ wọ́n pọ̀ jọjọ ju àwọn tí wọ́n faramọ́ lọ. Ní tèmi o, Ajíṣọlá ọmọ Kẹ́lẹ́ Ogun, ipò aṣíwájú kò sẹ́ni tí kì í lù. Ṣùgbọ́n mi gbàgbọ́ pé tí wọ́n bá dá ẹgbẹ́ lẹ̀, ẹnìkan ni ó jẹ́ alága, ẹnìkan ni ó jẹ́ kápò, ẹnìkan ni ó jẹ́ akọ̀wé, ẹnìkan bẹ tó ṣe pé PRO ni wọ́n fi jẹ. Àwa máa ń fojú underrate PRO nínú ẹgbẹ́. PRO tó bá mọṣẹ́ rẹ̀ ńṣẹ́, tó lọ́pọlọ, tó dẹ̀ ní sùúrù, tó dẹ̀ mọ tí a fi ṣẹgbẹ́, ó lè perform ju alága gangan lọ. Ṣùgbọ́n gbogbo wa ìrònú lọ bẹ̀. A kàn sáà máa wò pé bó ṣe yẹ kí lè orí rẹ̀, ibi ìlọ gbọ́dọ̀ jẹ́, ibi ìlọ gbọ́dọ̀ mọ́. Èmi ò rí àbùkù
níbi kí wọ́n rotate alága lọ́balọ́ba. Èmi ò sì rábùkù níbi kí wọ́n permanent Aláàfin Ọ̀yọ́ síbẹ̀, torí pọ̀pọ̀lọpọ̀ lè máa wò pé ẹ má fún wèrè lọ́kọ́ ìbò ní orúkọ sí. Àdúrà tèmi kàn máa ń gbà ní pé gbogbo ibi tí màá wà tí màá ti ṣàṣeyọrí tórúkọ mi ò ní bàjẹ́ tí wọn ò ní tẹ kúdẹ̀ẹ̀fù mi mẹ́rẹ̀ èyí kí Elédùmarè ọmọ gbé mi sí nínú ayé. Ọlọ́run á fi pò dán ẹlòmíì wò torí kó kọ rẹ̀ àti ìrandíran kó lè bá bàjẹ́. Ọlọ́run á gba ipò lọ́wọ́ ẹlòmíì torí kórúkọ rẹ̀ ó lè bá a dá títí ayérayé. Ẹ̀yin rèé mi rèé ọmọ Yorùbá àtàtà. Tó bá ṣe pé jòó ní MKO Abíọ́lá Moshood Káṣẹ̀máwò tí bàbá bá ráyè rápálá tí wọ́n bọ́ sórí àlééfà, báwo lẹ ṣe rò pé a máa sọ̀rọ̀ wọn lénìí? Ǹjẹ́ tí ń jẹ́ 12 tiẹ̀ máa wáyé ní ṣíṣe? Ǹjẹ́ Awólọ́wọ̀ tó bá ráyè tó dépò nígbà náà ó ṣe sáré rẹ̀, ǹjẹ́ yóò tiẹ̀ wá nú ẹni táwọn olóṣèlú ọmọ fi campaign lónìí àti olóṣèlú tó ṣe pé wà Babangida ìwà Abacha ní bẹ lọ́wọ́ rẹ̀ tí gbogbo wọn mọ̀ pé ọmọ ẹ̀yìn Awólọ́wọ̀ làwọn, ǹjẹ́ wọn ò lè máa sọ bẹ́ẹ̀? Muritala Muhammadu bó tiẹ̀ jẹ́ pé yẹn lè sọ lè fi gbogbo àwa o èmi lè fi gbogbo ẹnu sọ̀tàn rẹ̀. Tó bá ṣe pé lò ju oṣù 6 yẹn lọ kí wọn tó pa lórí àlééfà, ǹjẹ́ yóò wà nú ẹni tí wọn tiẹ̀ máa sọ dáadáa nípa rẹ̀ lónìí? Tó bá wá rò yín lójú tí ò bá yé wa, ẹ jẹ́ ká lọ sórí ọ̀rọ̀ Buhari. Nígbà tí Buhari ṣèjọba pẹ̀lú Túndé Ìdí-Àgbọn, torí pé pẹ̀lú ìdí kan àtàwọn ìdí kan tí wọn ò fi láǹfààní àti jẹ́sẹ́ bó ṣe wọ́n jẹ́, èròǹgbà yìí la fi dá Buhari padà ọmọ Nàìjíríà. A ti gbàgbé wípé kálukú pẹ̀lú àsìkò tiẹ̀. Ǹjẹ́ gbogbo ohun tá a fojú sí lọ́dọ̀ Buhari gbà náà ìjà rí ìjọ wá ìní kálukú fi gbọ́dọ̀ mọ̀ pé ibi ń bẹ nínú rẹ̀, ire ń bẹ nínú ibi. Oore tẹ́lẹ̀dùmarè yóò wá ṣe fún wa tí yóò fojú jọ bí tá a fi sì wí tẹ́lẹ̀dùmarè kọ́lọ́mọ ṣe fún wa. Gbogbo ipò láyé yìí àdánwò ni àbẹ̀wò ni, ṣùgbọ́n ǹjẹ́ dàá máa ń rò bẹ́ẹ̀? Ní tó wá ń ṣe kálukú lè mọ̀, ní tó ń ṣe wọ́n ní ààhín. Wọ́n wo ìrìn àjò bí a ṣe jọba lọ́yọ̀ọ́ pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ gómìnà ọlọ́lá jùlọ ẹnjìnìà Ṣèyí Abíọ́dún Mákindé. Wọ́n wá wò wípé tó bá ṣe pé bí ẹnjìnìà Ṣèyí Abíọ́dún Mákindé bí wọ́n ṣe rìnrìn àjò pẹ̀lú bí wọ́n ṣe mú ọba Aláàfin Ọ̀yọ́ ọba Abímbọ́lá Akeem Ògúnadé, ìlú àrọ̀rùn kó jẹ́ pé wọ́n wàá pé ẹ jẹ́ kí n yọ Aláàfin, ẹ jẹ́ kí n ṣe báyìí àbí sọ̀rọ̀ ọ̀rùn kí wọ́n pàṣẹ irú nǹkan báyìí nílé ìgbìmọ̀ asòfin kí gómìnà mọ̀ nípa rẹ̀. Ẹni ó sọrí sọ, àwọn tí ẹ̀rù náà rí o. Àwọn kan ti ẹ̀rọ wípé torí aáwọ̀ táwọn èèyàn rò pé ń wáyé láàrin Aláàfin ikú bàbá Yèyé àti kábíyèsí Ọ̀ọ̀nìrìṣà pé bóyá ló fa gbogbo àwọn ìrìn àjò yìí. Ọgbọ́n yà bí ọ̀nà ẹyọ kan tèmi wá fẹ́ yọ lò nínú gbogbo tó wà nílẹ̀. Àkọ́kọ́, àbá ni wọ́n dá nílé ìgbìmọ̀ asòfin. Àti ìrí àrídájú pé wọ́n ti lù ló ń tẹ̀. Ṣùgbọ́n tó àfẹ́ ọ̀nà ọ̀dà bọ̀ bá dá tán tàbí ọ̀bọ̀ gbé. Àmọ́ àwa ò lè tẹ̀lé yín torí pé ẹlẹ́nu rúrùn ìlọ lámòyà rẹ̀. Ibi tó bá kù sí ibẹ̀ láti jọ ṣàtúnṣe. Àwa náà ò gbọ́dọ̀ dọwọ́ buwọ́ torí pé báwa bá tiẹ̀ ti ń dàgbà lọ, àwọn ọmọ tá a bí ń kọ́. Àwọn àtúnṣe kan wà tí èèyàn gbọ́dọ̀ máa ṣe lórí ìlú ẹ̀ tó fi jẹ́ pé tó o bá dẹ́yìn òdì tí a bá fẹ́ ṣoore fún ọ, wọn ní máa fi ẹ̀sẹ̀ léwíwó bí àlàpà. Kì í ṣe pé ìlú Ọ̀yọ́ ni ò dáa, kì í ṣe pé Aláàfin tá a yàn nílùú Ọ̀yọ́ ni ò dáa, ṣùgbọ́n Aláàfin ni ò fura sí nǹkan kan, àwọn Ọ̀yọ́ ni ò fura sí nǹkan kan, àwọn àgbààgbà Ọ̀yọ́ ni ò fura sí nǹkan kan. Gbogbo ohun tí ń ṣẹlẹ̀ yìí ò ṣe mí léèmọ̀ torí pé láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ọ̀rọ̀ yìí ìlú ti korò, ó korò gan bí jogbo.
ṣùgbọ́n mo nígbàgbọ́ pé kíkorò rẹ̀ ó dàbí àwùsá, ó dàbí ewúro tó ṣe pé téèyàn bá jẹ ewúro yóò korò, àmọ́ tó bá di nígbẹ̀yìn téèyàn bá mu omi, àwọn àgbàlagbà mọ̀ pé yóò dùn. Àwọn tí wọ́n dáfá tó bá ṣe pé Ifá ni wọ́n fi yan Aláàfin tòótọ́, wọn ò ti rí gbogbo nǹkan tí ń ṣẹlẹ̀ ṣáájú ọjọ́ òní. Torí tó bá ṣe pé àwùsá ni, tó bá ṣe pé Ifá àwùsá ni, yóò dùn bẹ̀rẹ̀, kódà yóò lóyún. Ṣé ẹ tó fẹ́ gbọ́ gbọ́ngbọ́n ó kàn sí i, ṣùgbọ́n tó bá débẹ̀ yóò nìkan díẹ̀. Àwẹ̀ là á gbà ká tó túnu, kò jẹ́ kémi ọmọ rí gbogbo tí ń ṣẹlẹ̀ bí àdánwò. Ṣùgbọ́n tí kábíyèsí ọba Aláàfin Ọ̀yọ́ tí wọ́n bá lè lo sùúrù, ìwà pẹ̀lẹ́, ìtẹríba, tí wọ́n fi jẹrí gbogbo àmẹ̀wò tẹ́lẹ̀dùmarè ń gbé kọjá níwájú wọn, mo mọ̀ pé wọ́n ó gbàdá tukọ̀ Ọ̀yọ́ débùté ògo, tó fi jẹ́ pé gbogbo èrò rere tí wọ́n ní lọ́kàn yóò wá sí ìmúṣẹ. Gbogbo ntọ́yọ̀ ń retí lọ́dọ̀ wọn yóò wá sí ìmúṣẹ. Tó bá dàbí irọ́, ẹ̀yin ọ̀jọ̀gbọ́n ẹ jókòó, ẹ tiri ẹ wòye, ẹ ronú sí i. Ẹ wo àtìgbà tí ọba Abímbọ́lá tí wọ́n ti announce, tí wọ́n ti ṣèpolongo rẹ̀ jáde wípé òun ní Fámú, ọ̀nà tí Fágbà mú rè. Ẹ wo gbogbo tó kọ́kọ́ ṣẹlẹ̀ lọ lórí social media. Ẹ wo bí wàhálà ṣe pọ̀, ẹ wo bẹ́jọ́ ṣe pọ̀. Èyí ló túmọ̀ sí pé ló já mọ̀ pé ọba Aláàfin Ọ̀yọ́ kì í ṣọba kékeré. Mo fẹ́ lè sọ pé gbogbo àpapọ̀ ilẹ̀ Yorùbá àjọdáwọ́pọ̀ jọ nígbà tá a fẹ́ yàn ni, lọ́nà bí kálukú ṣe ń dá sí lọ́nà kan tàbí lọ́nà míì. Wọ́n wá yọba ìtàn, ọba gbọ̀pá àṣẹ. Ọ̀tọ̀ ní ogun Ọ̀yọ́mèsì, ọ̀tọ̀ lógun ẹni tá a jọ ṣe fàǹfà, ọ̀tọ̀ lógun inú ìdílé Aláwùrè gangan fúnra rẹ̀. Ẹ̀dá ò dàbí Ọlọ́run, wọ́n mọ̀ pé ẹlẹ́dàá láṣẹ. Síbẹ̀síbẹ̀ ìlérí Ọlọ́run padà ṣẹ. Látìgbà tí ìlérí Ọlọ́run ti wá ṣẹ, àti gbadé, Ọlọ́run wọ́n mọ̀ jẹ́ káyé lò mí fún sábàbí aburú fọ́mọlàkejì mi. Ìhùwàsí àti sọ̀rọ̀ sí àwọn kan, ó jẹ́ káyé ọmọ fojú láì fi wò ìlú Ọ̀yọ́, ó jẹ́ káyé ọmọ fojú láabi wo Aláàfin. Ó rí bẹ́ẹ̀ tàbí kò rí bẹ́ẹ̀, ọmọ orókì lọ́kàn gbogbo ọmọ Yorùbá. Ìrìnàjò bẹ̀rẹ̀ sí í lọ, ó wá dàbí ẹgbẹ̀rin ọ̀tẹ̀ tó jẹ́ pé bá a ṣe ń pàkan ẹnìkan ó dàbí ẹni tó fẹ́ rìn nínú ẹrẹ̀fọ̀, tó pé bí ṣe ń yọ ẹsẹ̀ kan lòmíì tó ń wọ̀. Ṣùgbọ́n kí ni máa sọ̀yàn dọmọ líle? Wàhálà ni àtàdánwò. Bẹ́ẹ̀ ni ìní máa sọ̀yàn dọmọ líle. Kábíyèsí ọba Abímbọ́lá Akeem Owóadé, ìmọ̀ràn kan péré náà ni mo ní fún yín lórí gbogbo tí ń ṣẹlẹ̀ yìí. Mo ti kọ́kọ́ sọ àwọn kan síwájú o. Mo ti sọ fún yín pé sùúrù, ìrònú jinlẹ̀, tí wọ́n bá fún yín nímọ̀ràn, àwọn tí wọ́n ń bẹ lẹ́gbẹ̀ẹ́ yín, ẹ gbà á, ẹ yiri ẹ̀ wò lẹ́ẹ̀mejì. Ẹ tẹríba fẹ́gbẹ́, torí pé inú ẹ̀gbẹ́ lọlá ń gbé. Ẹ fọ̀tá ṣọ̀rẹ́ kí ẹ lè bá rọ́nà lọ. Ẹ gbà bí àgbà ṣe gbà, tágbà kì í kọ̀, kí wọ́n má bàa fi nǹkan kọ̀lọ̀kọ̀lọ̀ yín lẹ́sẹ̀. Ẹ lo inú mímọ́, ẹ lo inú kan, ẹ fi lo ipò. Gbogbo ibi tó bá korò, ẹ gbà pé adùn ń bọ̀ nígbẹ̀yìn. Ẹlẹ́lẹ̀kejì, mo rí pé wọ́n ní àtúnṣe wà lórí ààfin Ọ̀yọ́ kí wọ́n fẹ́ ronú fètè. Bẹ́ẹ̀ ni, torí pé létà ti fi ilẹ̀ lọ́dún mẹ́ta, tá a bá kó wọ bẹ̀ padà, ó nílò àwọn àtúnṣe pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ kan. Kábíyèsí Aláàfin Ọ̀yọ́, ṣé ẹ mọ̀ túmọ̀ Aláàfin? Gbogbo ọmọ Yorùbá
kò sọ́ba tí ò níbi tí ń gbé o, kò sì sí ọba tí ò ní ààfin, ṣùgbọ́n aláàfin nìkan ni wọ́n ń pè ní aláàfin. Ìtàláàfin fi ń jáláàfin inú ààfin ló wà. Kábíyèsí ọba Abímbọ́lá, tá ẹ̀ bá tiẹ̀ tí ì lè gbé inú ààfin torí àtúnṣe tí wọ́n fẹ́ ṣe inú ààfin, ẹ gbé gbogbo ètò ìlú tẹ́ ẹ bá fẹ́ ṣe lásìkò ẹ gbé padà sínú ààfin. Àwọn tí wọ́n mọ̀ túmọ̀ rẹ̀ tí wọ́n súnmọ́ yín ó yẹ kí wọ́n sọ fún yín. Ìtàláàfin fi ń jáláàfin bẹ nínú ààfin. Tẹ́ ẹ bá lè gbà tẹ́ ẹ yẹ̀ wò, ẹ mọ̀ pé oníjó tọ́gbọ́n máa ń yanú àṣírí sùn. Tọ́rọ́rọ́ àṣírí ìlọ̀rọ̀ wọ́n jọ létí àwọn míì. Ẹ kúrò níbi tẹ́ ẹ ti ń ṣèjọba, ẹ lè máa lọ ọbẹ̀ lọ́rẹ̀ sùn títí tí àwọn elétò tí wọ́n ń ṣàtúnṣe inú ààfin tí wọ́n fi parí rẹ̀. Ẹ máa lọ ọbẹ̀, ẹ máa lọ ṣe ààfin aláàfin kẹ́ ẹ fi máa ṣààfin. Ẹ máa lo ọbẹ̀ látàárọ̀ títí dalẹ́. Ẹ jẹ́ bẹ́ẹ̀ ó jẹ́ ilé ìgbàlejò fún yín. Ẹ jẹ́ bẹ́ẹ̀ ó jẹ́ léṣe ètò ìlú fún yín. Kábíyèsí ikú bàbá yèyé. Ṣé ẹ rí etí ẹyẹ ń rí lórí òfurufú tẹ́ranko ò rí ló jẹ́ kí ẹyẹ wà lórí òfurufú. Tẹ́ja ń rí nínú omi tẹ́yẹ ò rí nínú omi, ìlẹ̀ja fi ń gbénú omi tẹ́yẹ ò fi lè dénú omi. Kábíyèsí aláàfin tàná tó bá tàkókò kan ọ̀nà méjì ló wọnú ààfin. A ní wọn kí wọ́n lọ ti ọ̀nà kan kí wọ́n fi ọ̀nà kan lẹ̀, a ní kán fi ẹnu lóró, a ní kán fi sílẹ̀ torí pé ààfin bẹ̀rẹ̀ látẹnu lóró. Ẹ wò ó, ẹ má jà tú. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìjọmọ Ọ̀yọ́, gẹ́gẹ́ bí ìsúnmágbà, gẹ́gẹ́ bí ìwòye, ojú yẹn ni mo fi wò ó. Kò bá dáa, kò bá dòdòdò. Tẹ́ ẹ bá gbé gbogbo òṣèjọba yín, tẹ́ ẹ kọ́kọ́ gbé lọ sínú ààfin, kẹ́ ẹ jáláàfin yín síbẹ̀. Ẹ máa lọ bẹ̀ láàárọ̀, ẹ máa kúrò bẹ̀ lálẹ́, ẹ máa gbàlejò síbẹ̀. Bàbá, kẹ́ ẹ wá wò láàrin oṣù méjì, ẹ wò láàrin ọjọ́ 10 péré tàbí kẹ́ ẹ tiẹ̀ wò láàrin ọjọ́ 15. Èmi kì í ṣe babaláwo, mi ì ṣàáfàá tí ń tẹ̀yẹ rìn, bẹ́ẹ̀ ni mi ì ṣe wòlíì tí ń ríran. Ṣùgbọ́n látàrí ìrírí mi, látàrí ìsúnmágbà mi, látàrí ọ̀rọ̀ ọ̀mọ̀ràn táwa máa ń gbà àtàwọn ìrírí tá a ti rí lórí aláàfin tàná tá a bá ṣèjọba, òun ni mo fi bá yín sọ̀rọ̀. Àwọn àgbààgbà náà sì mọ̀. Tẹ́ ẹ bá ti kó gbogbo àwọn nǹkan ìdání, tẹ́ ẹ wá gbéjọba yín lọ sínú ààfin, tẹ́ ẹ bẹ̀rẹ̀ sí ní ṣèjọba gẹ́gẹ́ bí aláàfin. Kábíyèsí, a dúpẹ́, ṣùgbọ́n ẹ dán wò. Mo fi ní ìtí ní ọ̀rọ̀ kankan tí mo fẹ́ sọ lórí ọ̀rọ̀ alága lọ́balọ́ba. Ẹ̀yin nìkan mo fẹ́ kọjú sí tí mo fẹ́ bá yín sọ̀rọ̀. Mo kì í lẹ́ẹ̀kan sí. Ẹ̀yin Ọ̀yọ́mèsì tẹ́ ẹ wà ní ilé, ẹ ṣètò tó yẹ fún kábíyèsí aláàfin. Ẹ mú wọn tọ̀ ọ̀nà tó yẹ kí wọ́n tọ̀. Ẹ sọ àwọn nǹkan kan fún wọn. Àwọn nǹkan tẹ́ ẹ jẹ wọ́n tẹ́ ẹ tí ì sọ, ẹ sọ fún wọn. Ilẹ̀ Ọ̀yọ́ ò ní yọ̀ yín o. Ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ o. Your Excellency, ọlọ́lá jùlọ, Gómìnà Ṣèyí Mákindé, ẹ kú iṣẹ́ ìlú bàbá. Gbogbo ẹ̀yin ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin pátápátá látòkè délẹ̀, ẹ kú iṣẹ́. Elédùmarè ló kọ́ yín máa ṣe. Ọba tó jẹ tó fi yí bọlẹ̀,
aráyé ò ní gbàgbé rẹ̀. Ọba tó jẹ tó fi dàbọ̀lẹ̀, orúkọ tiẹ̀ náà ò ní parẹ́ nínú ìwé ìtàn. Àlàáfíà fún yín.